Ta ni Muhammadu Buhari? Ní oṣù kejìlá ọdún 1942 ni wọ́n bí Buhari ní ìlú Daura ní ìpínlẹ̀ Katsina, ẹkùn àríwá Nàìjíríà tó pààlà pẹ̀lú orílẹ̀-èdè Niger. Lásìkò ìgbà náà, àwọn òyìnbó amúnisìn ló sì ń ṣàkóso Nàìjíríà kó tó di wípé Nàìjíríà máa gba òmìnira lẹ́yìn ọdún méjìdínlógún sí ìgbà náà. Ọmọ ọdún 4 ni Buhari wà nígbà tí bàbá rẹ̀ tó jẹ́ ìran Fúlàní tó jáde láyé, tí ìyá rẹ̀ tó tọ́ dàgbà sì jẹ́ ẹ̀yà Kànúrí. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lọ́dún 2012, Buhari mà sọ wípé òun ni ọmọ 23 bàbá òun nígbà tí òun jẹ́ ọmọ 13 fún ìyá òun. Ó ní ohun ìrántí kan tí òun ní nípa bàbá òun ni ìgbà tí wọ́n ti bàbá òun, ọmọ bàbá òun kan àti òun jábọ́ lórí ẹṣin ní ìlú Daura ní Buhari. Òun ló ti lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó sì lọ sílé ẹ̀kọ́ girama ní ìgboro ìlú Katsina. Lẹ́yìn náà, ó mà ló má tẹ̀síwájú lọ sí ilé ẹ̀kọ́ ológun Nigeria Military Training College tó sì darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun Nàìjíríà lẹ́yìn tí Nàìjíríà gba òmìnira. Buhari lọ fún ìdánilẹ́kọ̀ọ́ àwọn ológun ní UK láàrin ọdún 1962 sí 1963 tó sì bẹ̀rẹ̀ sí ní gòkè lẹ́nu iṣẹ́ lẹ́yìn ìgbà náà. Lẹ́yìn ọ̀pọ̀ ọdún, Buhari mà sọ wípé ìwà ìkóra ẹni níjàánu tí òun ní tó sì jẹ́ ẹni tí kò gba gbẹ̀rẹ́, ó mà jẹ́ ipa gbígbé inú ọgbà ilé ẹ̀kọ́ fún ọ̀pọ̀ ọdún níbi tó ti jẹ́ wípé àwọn ìjìyà ńláńlá òun wọ́n máa ń kojú tí wọ́n bá ń ṣe iṣẹ́ níbẹ̀ àti nídìí iṣẹ́ ológun. Ó wá sọ wípé oríire mà ló jẹ́ fóun láti dàgbà ní irú àwọn àyíká tó le bẹ́ẹ̀, nítorí ó mọ̀ kọ́ òun bí èèyàn ṣe máa ń múṣẹ́ ní ọ̀kúnkúndùn. Ní ọdún 1966, ìdìtẹ̀gbàjọba mọ̀ wáyé ní Nàìjíríà, àsìkò táwọn ológun tí wọ́n mú àyípadà bá ètò ìṣèjọba Nàìjíríà. Ṣùgbọ́n Buhari máa ń sọ wípé òun kò tí gòkè àgbà lẹ́nu iṣẹ́ o láti kópa tó ṣe kókó nínú àwọn ìdìtẹ̀gbàjọba náà. Láàrin ọdún 10 sí ìgbà náà, lábẹ́ ìjọba ológun Buhari, ó gòkè àgbà lẹ́nu iṣẹ́, ó sì di gómìnà ẹkùn ìlà oòrùn àríwá Nàìjíríà, èyí tí ìpínlẹ̀ 6 tó wà lábẹ́ rẹ̀. Kó tó pé ọdún kan, Buhari mà torí ìgbéga míì tó sì di kọmíṣánná ìjọba àpapọ̀ fún epo bẹntiróòlù àtàwọn ohun àlùmọ́ọ́nì, èyí tí a lè fi wé mínísítà fún epo rọ̀bì lọ́dún 1976 lásìkò Olúṣẹ́gun Ọbásanjọ́ tó kọ́kọ́ ṣe olórí Nàìjíríà gẹ́gẹ́ bí ológun. Nígbà tí yóò fi di ọdún 1978, Buhari di ọ̀gágun. Títí di àkókò yìí, ń làwọn èèyàn tó ń gbé ní ìlà oòrùn àríwá Nàìjíríà wọ́n sì rántí ìgbésẹ̀ tó gbé àti bó ṣe dúró lórí ìpinnu rẹ̀ lásìkò tí àwọn ọmọ ogun Lake Chad tí wọ́n gba àwọn erékùṣù kan tó jẹ́ ti Nàìjíríà lẹ́yìn tó dí gbogbo ọ̀nà agbègbè náà pa tó sì lé àwọn tó tasẹ̀ àgẹ̀rẹ̀. Nígbà tí yóò fi di òpin ọdún 1983, ìdìtẹ̀gbàjọba mímọ́ wáyé tako ààrẹ alágbádá Shehu Shagari, èyí tó sọ Buhari tó ti di ọ̀gágun nígbà náà di ààrẹ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ohun tó sọ, kò sí lára àwọn tó pète ìdìtẹ̀gbàjọba náà, bó tilẹ̀ jẹ́ pé wọ́n yàn án sípò láti ọwọ́ àwọn tó ní agbára lọ́wọ́, àmọ́ tí wọ́n kàn fi di gẹ̀rẹ̀wù sípò. Àmọ́ ṣá o, àwọn àkọsílẹ̀ kan mà sọ pé ipa tó jọjú ni Buhari mà kó nínú bí wọ́n ṣe yọ Shagari nípò. 20 oṣù ó ní Buhari fi ṣe ìjọba ológun, àsìkò tí ọ̀pọ̀ èèyàn kò lè gbàgbé láíláí, pàápàá ìgbógun ti ìwà pálapàla àti àjẹbánu tó fi mọ́ títẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ tó kọ̀ wọ́n ní pẹ̀lú àwọn ìgbésẹ̀ rẹ̀. Àwọn olóṣèlú tó tó 500, àwọn ìṣèjọba àti àwọn oníṣòwò ó mà ló má dèrò ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ọ̀kan lára ìgbésẹ̀ rẹ̀ tó tako ìnákùná àti ìwà ìbàjẹ́. Àwọn èèyàn kan rí èyí gẹ́gẹ́ bí lílo ọwọ́ agbára ológun, àmọ́ ṣá àwọn kan tó ń gbóríyìn fún ìgbésẹ̀ náà tí wọ́n sì ń ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà láti gbógun ti ìwà ìbàjẹ́ tó ń ṣe ìdíwọ́ fún ìdàgbàsókè Nàìjíríà nípa ti jíjẹ́ olóòótọ́, èyí tó ṣọ̀wọ́n láàrin àwọn olóṣèlú Nàìjíríà, ológun àti alágbádá, pàápàá nítorí bó ṣe gbógun tì í gẹ́gẹ́ bí ara ìgbógun ti ìwà pálapàla. Ó sọ di dandan fún àwọn ọmọ Nàìjíríà láti máa tò sí orí ìlà ní ibùdókọ̀ lábẹ́ ìdarí àwọn sójà tó mú ẹgba dání. Àwọn ìṣèjọba tó bá pẹ́ dé ibi iṣẹ́, àwọn náà ń kojú ìfìyàjẹni ní gbangba o nípa fífò bí ọ̀pọ̀lọ́. Díẹ̀ lára àwọn ìlànà ìṣèjọba rẹ̀ ó jẹ́ nǹkan ìyàlẹ́nu, àmọ́ àwọn yòókù mà jẹ́ ìfìyàjẹni, pàápàá
òfin tó de òmìnira àwọn akọ̀ròyìn èyí tó sọ ọ̀pọ̀ akọ̀ròyìn tó sọ wọ́n di èrò ẹ̀wọ̀n. ìjọba Buhari ó tún gbé ogun ti akọrin kan Fẹlá Kútì tó sì jù sí ẹ̀wọ̀n fún bó ṣe máa ń bu ẹnu àtẹ́ lu àwọn olórí. ẹ̀sùn kíkó lọ sílẹ̀ òkèrè ó ní wọ́n fi kàn án. ìgbìyànjú Buhari láti mú àpò àsùnwọ̀n ìlú padà sípò nípa fífi òpin sí kíkó ọjà wọlé láti ilẹ̀ òkèrè ó mà sọ ọ̀pọ̀ èèyàn di aláìníṣẹ́ tí àwọn okòwò kan tí wọ́n sì kó gbá wọlé o gẹ́gẹ́ bí ara ọ̀nà láti gbógun ti ìwà àjẹbánu. ó mà tó pàṣẹ pé kí wọ́n pààrọ̀ àwọ̀ owó náírà èyí tó mú kí àwọn èèyàn ó sá kíjokíjo láti pààrọ̀ owó àtijọ́ sí tuntun láàrin àsìkò péréte. owó ọjà ó lé sí àwọn èèyàn kò sì rí owó rà wọ́n. lọ́dún 1985 wọ́n yọ Buhari kúrò nípò ó sì ṣẹ̀wọ̀n fún 40 oṣù. lẹ́yìn náà ó ní ọ̀gágun Ibrahim Babangida ó mà ló mà gba ìjọba o. lẹ́yìn ìtúsílẹ̀ rẹ̀ ó ní lẹ́yìn tí òun fi ojú rí àtúbọ̀tán ìpínyà Soviet Union Buhari pinnu láti darapọ̀ mọ́ òṣèlú. lásìkò yìí ó ti mọ iyì ìṣèjọba àwarawa tó ní àkójọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òṣèlú àti ètò ìdìbò tó lọ láìsí ìjà. pẹ̀lú èyí Buhari ní òun kò mà jẹ̀bi pẹ̀lú ìdìtẹ̀gbàjọba ọdún 1983. ó sọ lọ́dún 2005 pé ìjọba ológun ó mà gba ìjọba lásìkò tó ṣe kókó nítorí àwọn èèyàn tí a dìbò yàn wọ́n ti já ìlú kulẹ̀. bákan náà ó mà ló mà tako ẹ̀sùn tí wọ́n fi kàn án ìyẹn ìyà tó kọ sí àwọn akọ̀ròyìn àti àwọn míì tó lágbára jù. ó sì tẹnumọ́ pé nǹkan tí òun mà ṣe kojú wọn ni wípé òun fẹ́ kí wọ́n tẹ̀lé òfin tí àwọn kan tí wọn kò kọ ibi ara sí o. ó wọlé Buhari ní ọdún 2015 tó sì di ẹni àkọ́kọ́ láti ẹgbẹ́ òṣèlú alátakò tí yóò fi ìdí ẹni tó wà nípò ààrẹ jalẹ̀ láti ìbẹ̀rẹ̀ ìjọba àwarawa ní ọdún 1999. gẹ́gẹ́ bí ààrẹ Buhari jẹ́ olórí tó tako ìwà jẹgúdújẹrá tó sì jẹ́ kó di mímọ̀ pé ọ̀pọ̀ nǹkan ni òun má kọ̀yìn sí láti sọra òun di olówó bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ní kò gbàgbọ́ pé ó ń gbé ogun ti ìwà ìbàjẹ́ tí ìbéèrè sì bẹ̀rẹ̀ sí ní jẹyọ wípé bóyá ni èyí wá sí ìmúṣẹ o. ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní Muhammadu Buhari ṣe ìgbéyàwó. àkọ́kọ́ ni ìgbà tó fẹ́ Safinatu Yusuf láàrin ọdún 1971 sí 1988. lẹ́yìn náà ó mà ló mà tó fẹ́ Aishat Alilu lọ́dún 1989. ọmọ mẹ́wàá ó ní Buhari bí o kí ọlọ́jọ́ tó dé kí Ọlọ́run ọba Elédùmarè kó bá tẹ́ Buhari kó bá tẹ́ sí afẹ́fẹ́ rere àti òkú ẹnì kọ̀ọ̀kan wa o. àdúrà gbolúwa tóyìn ló ń jábọ̀ láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment kẹ́ wá bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wí tó wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú ìsinmi àná adẹ̀kú ọ̀sẹ̀ tuntun àánú Ọlọ́run bá rí yóò wí mi àti rí àní bá wọn kúkò jì lágbára Elédùmarè.